lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Tí n bá fi dárúkọ èèyàn ó tá bẹ́ẹ̀ sí ni tá a bá dé ìṣẹ̀rí àlọ́ ìṣẹ̀rí àgbàjọ sọ pé n tó sọ rèé o. ó tó sọ rèé ó tọ́ mẹ́sìn. bí kéèyàn ní ká pẹran léyà ṣáájú ìmáàmù lágbájá ló sọ bẹ́ẹ̀ o. nínú owó bá bá ẹ̀sìn. kí ìṣẹ̀ tó di fọ́ọ̀mù èèyàn yóò ti kọ́kọ́ di fọ́ọ̀mù mi. ó ló ń dáwọ́ ara mọ́ wá ìfẹ́mù èèyàn ó ti ó lọ kọ́ ìfẹ́mù wa. yóò ti kọ́kọ́ bú mi. bẹ́ẹ̀ni. yóò ti pè mí ní ntí ò yẹ kán pé èèyàn. bẹ́ẹ̀ni tí ò tó sọ lọ́wọ́ àbí. èmi wàá rò pé èmi ò fẹ́ lápá tẹ́ńsàn o torí pé ẹ má bínú náà ni ó kàn yín rẹ̀. àbí kí ni ó wí tèmi padà. ó wá ní báwo níbi tí ò tẹ́ lọ́rùn. ó ní bá níbi tí ò tẹ́ lọ́rùn. àgbọ̀ àgbọ̀ wọn yá. àmọ́ pé ọ̀rọ̀ jò òwe jọ ọ̀rọ̀ wọ́n wàá fún ni ní ìwé ìpẹ̀jọ́ lórí ẹ̀ wọ́n á ní ẹ̀rọ ti lágbájá mẹ́wọ̀n. mo ní agídí débi pé tí èèyàn bá dánwò fún mi máa fire back. èmi yìí gbà ẹyọ kan ó wà fún mi láwọn tó mọ̀ mí láti pilẹ̀. so ọlọ́run sì ṣàánú mi pé èèyàn máa yàn ọlọ́run ní káà náà máa yàn. àṣìwò àbàjẹ́ àlù jìbìtì àjálè yìí ò jẹ́ ọ̀kan pé káwá sọ pé sọ́ọ̀rì fẹ́ nìkan ẹni tó bá kódà bí mo ti ń sọ̀rọ̀ yìí tó wé bá ju ẹnìkan tó bá pè mí pé agbára omi ọ̀rọ̀ ìjọ tẹ̀mí o màá ṣe sọ́ọ̀rì. sọ́ọ̀rì irú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ń jẹ́ òní táwọn sọ̀rọ̀ súnfì ò ṣe súnfì àfẹ́ẹ̀sà òkè. nígbà tí àkúrẹ́ yìí mọ́ fìrù fọ́nà nígbà tí mò ń sọ nípa súnfì pé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ bàbá wa súnfì ni wọ́n so àfẹ́ẹ̀sà òkè pè mí pé kí n dákun pé ọ̀rọ̀ yìí ó kàn lára kí n má mẹ́nu bà ọ̀rọ̀ wọn ó dùn kí mo ṣe bá àfẹ́ẹ̀sà òkè mo ṣe fídíò mo ní sọ́ọ̀rì. Wọ́n máa fún bíbá iná mẹ́nu bá ilé kọ́lẹ̀ bẹ́ẹ̀. Wọ́n máa sì kọ́lẹ̀ bẹ́ẹ̀. Wọ́n máa sì kọ́lẹ̀ bẹ́ẹ̀. Èmi ló lè sọ nípa fáwọn ilé kọ̀ọ̀rọ̀. Wọ́n á ṣe sọ́ọ̀rì kò ní tìrì ìtumọ̀ pé kẹ́nìkan ládàradà kan àgbà kàntẹ́yàn kó wá jáde bá ní wọ́n ti rí ìwé pẹ̀. Ṣé tí a bá ṣe sọ́ọ̀rì fúnra wa a ti rí ìwé pẹ̀ jọ́nà. Wọ́n á ti ní ìwé pẹ̀ jọ́nà àwọn èèyàn ti ṣe láká ìlà iná. Kí ni mo ṣe kí ni mo sọ tó jọ mọ́ ìwé pẹ̀ jọ. Lórí ìdébẹ̀ kí la bá débẹ̀. Kò sí tó jọ báwọn. Sí. Ẹ lọ ha kú o. Ẹ máa ń kó ìwé hàn. Nígbà wọn sábà máa bá lómi nígbà ìpẹ̀jọ́ lórí sáàmù ti tó jọ. Sọ́ọ̀tì ṣiṣẹ́ fún yàn kò ní mínì. Kò ní mínì kí nǹkan ó lè dáa kí nǹkan ó má bàjẹ́. Kí nǹkan ó má bàjẹ́ kí nǹkan ó lè máa dáa ni. Kí ìfẹ́ ó lè máa jọba sí. Ìfẹ́ ó lè jọba sí. Àfi ń pẹ̀tù síra wa nínú ni. Kí ìfẹ́ ó lè rinlẹ̀ sí. Ìfẹ́ ó lè rinlẹ̀ ní. Kájọṣe ó lè gbilẹ̀ sí. Kájọṣe ó lè gbilẹ̀ sí ní. Tọ́gbẹ̀ ní sófì gidi nù. Sófì kan ìtẹ sófì kan mọ́lẹ̀. Sófì sì lo gbàǹkó. Ìfẹ́ làwa sófì máa ń lò. Ó máa ń fi bára wá ṣe àwọn ìṣe àwárí jù. Àìṣe àwárí jù. Èyí ò láàrin bẹ̀rù.